Peter Ọlásùpọ̀ Captain P2 lórúkọ tèmi. Àlejò mi lórí ètò òṣèlú láàárọ̀ yìí, ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ olóṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, olóyè Ọlábọ̀dé Ìbíyínká George, èyí olóyè Bode George, tí wọ́n ti gbà kan rí jẹ́ ọ̀gágun nílé iṣẹ́ ọmọ ogun erémi lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀kan lára àwọn olóṣèlú eléyìí tó yanrantí nílẹ̀ yìí tí wọ́n ti gbà kan rí jẹ́ gómìnà ológun nípínlẹ̀ Ondo, alága àjọ Nigerian Port Authority. Bákan náà wọ́n ti gbà kan rí jẹ́ igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú alábùradà PDP. Olóyè Bode George, ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. Mo dúpẹ́, inú èmi náà dẹ̀ dùn láti wà láàrin yín lénìí, torí bí Yorùbá ṣe ń sọ tí wọ́n bá lọ tó ní ẹkọ ọjọ́ mẹ́ta, èmi á ní mo fi kan sí ó di mẹ́rin, torí àti pé ẹ̀ tiẹ̀ wá láti Ìbàdàn láti wá bá mi ń bì, ó jọ mí lójú púpọ̀, inú mi dẹ̀ dùn, torí kárìn kápọ̀ ńkọ́. Ìyẹni akóbe tí ìlú ìdè dúró. Màmá mi ló máa ń sọ̀rọ̀ kan, ó ní ọ̀pọ̀lọ́ ní ta bá sọ̀rọ̀ dérú á ní ká fò, torí pé òun ò nírù. Bọ̀ nǹkan tó wà nílẹ̀ ń sìn, mo di pé kí olúkálukú kó gbáradì. Bá a bàbá sọ àkú, bá a sọ àkú, kí ló dé tá ṣe kúkú sọ? Torí nǹkan tá bá sọ ni ó yẹ kí àwọn tó wà tó ń bá wa ṣe ètò ìlú kan lè fetí sí, torí kò sẹ́ni tó gbọ́n tán o. Àwa dẹ̀ wà láàrin àwọn èèyàn tá à ń gbọ́. Kò ń ṣe pé mi fẹ́ sọ̀rọ̀ ń sìn torí pé mo wà nú ẹgbẹ́ kan. Bí ìlú ṣe rí tá à ń rí, torí kò sẹ́ni tí ò lẹ́bí, kò sẹ́ni tí ò lọ́rẹ̀ẹ́, kò sẹ́ni tí ò ní àwọn tó ti bá lọ léèwé káàkiri. Tó bá dẹ̀ dé tán ní ẹjọ́ wàhálà, àwọn ò máa jẹun, ọmọ wọn ò lọ léèwé, àwọn lọ sí hospital, wọn ní kò sóògùn, àwọn ṣe gbá, wọn ní kò. Èmi ò ń bẹ̀rù èèyàn o, Olódùmarè lèmi ń bẹ̀rù, torí ìjọ tí tásìkò bá tó bá padà dé ọ̀dọ̀ Olódùmarè, àbí iṣẹ́ tó ń ran ẹ̀ ǹjẹ́ ó jíṣẹ́, ǹjẹ́ ó ṣe. Tí o bá rí nǹkan tí ò lọ, kò sọ̀rọ̀ ọ̀jà ń bẹ̀, ẹ jẹ́ a sọ, kó kúná, kó lè yẹ olúkálùkù. Tó bá dẹ̀ fetí balẹ̀, á rí nǹkan míì tó máa jẹ́ èrè fún àwọn èèyàn. Torí náà inú mi dùn púpọ̀ nípa ọ̀rọ̀ yìí. Bí ìlú ti ṣe rí sìn, àtolówó àti tálíkà o, ta lé ara ẹ̀ balẹ̀. Tó bá gbọ́n bí aná ti gbé àwọn ọmọ kan lọ, tó bá gbọ́n bí aláwọn apanijálè wọ́n ti tú lọ gbé àwọn èèyàn míì, wọ́n ti pààyàn. Wàá tún gbọ́ àwọn kan àti ọkọ àti ìyàwó, wọ́n gbé odindi èèyàn, wọ́n lọ dúnbò ẹ̀, wọ́n náà fi ń ṣe wọ́n náà fi ń rúbọ. Èèyàn tó lọ́hùn dá ìmọ̀ ló wọ̀ ló, ìmọ̀ ló wọ̀ ló. Ó dẹ̀ wá di dandan kí gbogbo wa ká fara balẹ̀, ká bẹ̀rẹ̀ sí í wò kí la ṣe fẹ́ ṣe kó lè rí bó ṣe yẹ kó rí o. Èmi ní nǹkan tèmi fẹ́ sọ lórí yẹn, ṣùgbọ́n kan tó bí mi ni pé kí lè fẹ́ sọ lórí ẹ̀? Ṣé mọ̀ pé nígbà kan rí kò sí àdúgbò náà, kò sí abúlé náà nílẹ̀ Yorùbá tó láwọn tó ń pè ní akọ́dà. Akọ́dà. Àwọn akọ́dà yẹn iṣẹ́ tó máa ń ṣe, torí ìgá ọba náà ti máa ń tú wọn lẹ̀ lọ láti rí i pé ìbàlẹ̀ ọkàn
ó wà ń lù pé kò sí ìlú náà tó wà táwọn àwọn oríṣiríṣi ẹ̀dá ló wà láyé, èyí tó ṣe dáadáa, èyí tí ò ṣe dáadáa, èyí tó jẹ́ pé á sùn látàárọ̀ dálẹ́ tó bá dòru ló máa bọ́ ta lọ. Kí iṣẹ́ kí ló ń ṣe ọ̀gbẹ́ni? Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ díẹ̀ ni pé sórí bí a ṣe ń sìn pé ọlọ́pàá ta ní tó wà ní federal ìjọba àpapọ̀ lọ́hùn mélòó gbogbo wọn? Kò sí àdúgbò kádùgbò àti abúlé tí ò ṣe abúlé tèmi ò tí ì délé Nàìjíríà. Ó di dandan pé kí àwa bá ṣe máa jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ pákọ́dà la máa pe ó, torí mo rí pé àwọn kan pé tí wọ́n ní àmọ̀tẹ́kùn pé kán ní local police tí àwọn kí ló ń ṣe ń pè wọ́n, àwọn gómìnà wa ní gbogbo state tó wà á lè wá bọ́ ṣe máa gbà wọ́n. Torí báyìí là ń ṣe ládùúgbò wa ìwọ̀n bòmíì ni táwọn ọlọ́pàá yẹn bá wà tó jọ ọmọ àdúgbò, ó mọjú olúkálukú, ó gbédè olúkálukú, òun náà dé fìlà báwa ṣe ń dé fìlà. Tí àjèjì kan bá wọlé tó bẹ̀rẹ̀ sí í ṣe kàtó so mọ̀ pé kíákíá lọ́ máa béèrè pé ọ̀gbẹ́ni wà ibo ló ti wá, ta ló ń wá? Torí àwọn ọlọ́pàá yẹn á mọ gbogbo ojúlé, wọ́n mọ gbogbo èèyàn, wọ́n mọ gbogbo ibi tí wọ́n ń wọ̀, wọ́n dẹ̀ mọ àwọn ọmọ àdúgbò. Á bójú tó lé kó lè kan tó wá láti ta pé òun fẹ́ ṣe jàǹdùkú á kì í mọ́lẹ̀ o. Ṣùgbọ́n ilé ìta ṣe é bá ní DPO kan, DPO tí ò gbédè tí wọ́n sọ kí ló ṣe fẹ́ mọ ta ló ń gbélé tó réèyàn kan tó ń lọ? Nǹkan tó wà díẹ̀ kò le jù báyìí lọ. Ṣé rí constitution tá à ń lò sí? Yes. Àgbé tàwọn Amẹ́ríkà wò ni. Àgbé tàwọn Amẹ́ríkà wò. Àwa ní pé ká wo bá ṣe máa lè ṣe báwọn ṣe ń ṣe. Téèyàn bá fẹ́ wo nǹkan tó ṣe kó má wò láàbọ̀, ó láti wo gbogbo ẹ̀ pátápátá ni. Lọ́hùn wọ́n ní ọlọ́pàá àdúgbò ti council ń pè wọ́n ní county làwọn ń pè tí wọ́n, àwọn ń pè tí wọ́n ń council bí. Wọ́n ní fún state ọlọ́pàá state ń wà, wọ́n wá ní fún ọlọ́pàá gbogbogbò federal. Torí kò sí bí èèyàn ṣe lè burú tó, ajá ò lè rorò títí kó sójú ilé méjì. So ó di dandan pé kí àwọn èèyàn wá yẹ̀ wò. Sórí àwọn ọlọ́pàá abúlé yẹn tó máa wà, àwọn náà máa ní pé àjèjì kankan ò wá dàlú. Àwọn tó dẹ̀ máa lọ ń ṣọ́ ti òkè lọ́hùn, àwọn náà níṣẹ́ wọn. Tó bá dé stage kan tó rí pé eléyìí ò lè ṣe tiwọn o, àwọn èèyàn àgbà. Wọ́n lè ṣe fún kí ètò ààbò lè dáa. Olóyè Bode George, bí ètò ìdìbò ọdún 2023 ṣe ń súnmọ́lé yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ni ó bẹ̀rẹ̀ sí ní fa àwọn olùdíje wọn kalẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti zónù ipò ààrẹ wọn sí ẹkùn gúúsù nílẹ̀ yìí. A sì gbọ́ pé Pius Ayim náà kàn sí yín láìpẹ́ yìí. Kí làwọn nǹkan tẹ́ ẹ jọ sọ? Ń bo lẹgbẹ́ òṣèlú PDP ó sì zónù ipò ààrẹ tí wọ́n sí. Kí ni Ayim sọ fún yín? Ayim náà ní pé ó tójọ́ mẹ́ta tí mọ̀ òun pé ọ̀gá òun náà fẹ́ jáde láti ṣe olórí oko òlú yìí. Ayim fẹ́ ṣàárẹ̀ ilẹ̀ yìí. Mo fẹ́ ṣàárẹ̀ ilẹ̀ yìí. Mo lóòótọ́ mo mọ̀ ẹ́, mo dẹ̀ ti rí ẹ̀ ń bíṣẹ́ rí. Mo rántí ìgbà tó bẹ̀rẹ̀ pé ìwọ náà
òtútù ó ti lómi lára dáadáa sí. Agbára ti wà báyìí, owó ti wà. Ó dẹ̀ ti rẹ̀, ó náà ti lọ káàkiri, ó ti rẹ̀ experience tó máa ní káàkiri. Ó dẹ̀ pọ̀. Òun nìkan kọ́ ló ti wà. Wọ́n pọ̀. Àwọn olótún wá báyìí. Jẹ́ kí n forúkọ bò wọ́n láṣìírí. Sórí ètò jù ń bẹ̀ ni pé kí ni ẹgbẹ́ wa fẹ́ ṣe kó má sí àwọ̀. Torí nígbà tí àwọn kọ́mítì kan jókòó ní àwọn torí kò sí bá ṣe máa ń ṣe, a máa ń pín nǹkan ni lọ́dọ̀ wa. Sórí inú mi dẹ̀ dùn nígbà táwọn APC tán dé, wọ́n láwọn ò máa àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ pọ́npin pé kò tí wọ́n bá pín position o, tí kan bá lọ sókè ọ̀yà, tí kan wá sí ìsàlẹ̀ wa bí wọ́n láwọn ò gbà kí náà ṣe é sí. Torí tí bá lè fi sùúrù kí n fi ṣe ètò kí ló fà á tó ṣe rí bẹ́ẹ̀. Ṣé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà àwọn Tafawa Balewa tó bá wo gbogbo àwọn political parties tó wà ń gbà yẹn, wọ́n wà tribally inclined. Olóyìnbó aṣọ òyìnbó nìyẹn, but ní Yorùbá ní pé tiwantiwa làwọn ń dálẹ̀. Ẹgbẹ́ action group tilẹ̀ Yorùbá ní títí dé ọ̀dọ̀ àwọn Delta. NCNC náà wọ́n kó gbogbo wọn ní ìlà oòrùn. Ìwà gúúsù àwọn náà wọ́n ní MPC. So gbogbo olúkálùkù ó wá jẹ́ ìbílẹ̀ bí ẹgbẹ́ ìbílẹ̀ lolúkálùkù ń ṣe. Sórí ẹgbẹ́ ìbílẹ̀ yẹn lókè ọ̀yà wọ́n wá ní àwọn tó pọ̀ majority. Àwọn tí wọ́n jẹ́ minority tóun kì í ṣe Haúsá Fúlàní àwọn náà wà ń bẹ̀. Ṣùgbọ́n tó bá ti ṣèbò tán tó bá ń pín nǹkan, àwọn tó jẹ́ Haúsá Fúlàní náà máa kó gbogbo ẹ̀. A kò fi nǹkan kan kéékèèké á fi tọ́ àwọn minority yẹn tó ń ṣe Haúsá Fúlàní lẹ́nu. Ní ìsàlẹ̀ níbí irú ẹ̀ náà wáyé. Torí gbogbo àwọn tó á jẹ́ south lẹ́nìí náà jẹ́ minority. Olóyìnbó wa ní they are to be seen and not heard. Àjọ òde lè dùn bẹ́ẹ̀ nìkan ò ní. Ìjọ kan kì í ṣe irú ìjọ. Nígbà tí ọ̀rọ̀ yẹn di kàtàkàtàkàtàkàtà, mi ò ní fẹ́ lọ sí gbogbo yẹn sí. A lọ sí war, civil war. Àtúnṣetán o. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú di kó ṣe ológun wọlé, àwọn ológun débẹ̀ báwọn àtúnṣe. But ológun ò lè yẹ kó máa wà nídìí olóṣèlú dé. Bàṣẹjẹ òbí ló máa jẹ́ tó so lẹ́rùn. Wọ́n ṣe títí nígbà tó yá wọn náà wọn láti gbélẹ̀. Kí ni a ṣe wá fẹ́ ṣe nígbà tí ètò lọ́gbẹ̀yìn Abdulsalam tí yẹn gbà tí ẹ máa túlẹ̀ tí wọ́n á ti lọ sókè àti lọ sálẹ̀ àti lọ ṣàgàrí gbogbo ẹ̀. Wọ́n bá wò pé kí la ṣe fẹ́ ṣe o, bó là ń lọ o. Àwọn ògbóǹtagìrì nínú olóṣèlú wá pé ẹjẹ́ àjókòó kàti ẹ̀rọ irú wàhálà tó wà ń lù tó kàn jẹ́ pé àwọn kan náà máa di olórí oko táwọn òdòkù máa wòkè. Kò tọ́, kò jẹ́ kí mú ìwà ìjọba àwarawa dání. Kò mú dání, kò dẹ̀ mú kí inú àwọn èèyàn dùn. Bí n ṣe sọ́lẹ̀ kan, àjọ ò lè dùn béèyàn kan ò ní. Làwọn ògbóǹtagìrì yẹn, àwọn tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn lè jíjọ wà nù
pátì kan náà o wọ́n máa ń sọ̀rọ̀ olóṣèlú dé báyìí wọn ò lè jókòó pọ̀ ẹnì kíní nínú wọn ti Bọ́lá Ìgè láti ìwọ̀ oòrùn Dr. Alex Ekweme láti ìlà oòrùn Jíwọ́n Òbòdò láti ìlà oòrùn Bàbá Solomon Lá láti Plateau Alhaji Rimi àwọn Talakawa party láti Kano lẹ́yìn Alhaji Siroma láti Yobe Bàbá Bamanga Tukọ̀ Professor Aminu bẹ́ẹ̀ lọ wọ́n bá pè pàdé sórí alága wá sí Dr. Ayu òun náà wà ń bẹ̀ Jerry Gana náà wà ń bẹ̀ ìyẹn lára kọ̀wé wọ́n bá jókòó pé kí ni àwa ṣe máa ṣe wọ́n bá ní òkè ìjọba kíjọba tó bá máa wà àwọn òṣìṣẹ́ kan wà tó jẹ́ pé ẹ lè má ní president ẹ lè má ní vice president ó di méjì ẹ lè má ní senate president ó di mẹ́ta ẹ lè má ní speaker national speaker of the federal house ẹ lè má ní akọ̀wé gbogbogbò secretary to government then ẹ lè má ní alága ẹgbẹ́ national chairman party ó jẹ́ mẹ́fà wọ́n wá wo Nàìjíríà kíkà pín sọ́nà mẹ́fà north west north east north central níwà gúúsù lọ́hùn ó jẹ́ mẹ́ta so wọ́n ti mú àwọn tó pọ̀ jù àtàwọn tí wọ́n kéré wọ́n wá sísàlẹ̀ south southwest southeast south wọ́n kò di mẹ́fà tí president bá wá láti ìwà gúúsù lọ́hùn vice president á wá láti ìsàlẹ̀ senate president á wá láti ìwà gúúsù lọ́hùn speaker á wá láti ìsàlẹ̀ secretary akọ̀wé yẹn á wá láti òkè olórí ẹgbẹ́ chairman ni á wá láti ìsàlẹ̀ ó wá jẹ́ mẹ́fà mẹ́ta lókè mẹ́ta nísàlẹ̀ pé tí ó bá ti ṣetán fún ọdún mẹ́jọ gbogbo ètò wà lókè á tún wá sísàlẹ̀ gbogbo ètò wà nísàlẹ̀ á lọ sókè tí wẹ́dà ó jẹ́ minority ni o àbí majority ni o ìjọ kan bó ṣe ń tò lọ bẹ́ẹ̀ àdọ́dọ̀ yìí náà ṣe báwọn tán kó wa jọ tán bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí wọ́n ṣe sọ nìyẹn. ní tọdún 2023 yìí báyìí tá à ń gbáradì ń bò ló wá. tí wàá rí ìyẹn wàá rí pé ńgbà tí àwọn APC jókòó wọ́n wá ní ẹ mú sùúrù Hausa Fúlàní ló ti ṣe olórí oko fọ́dún mẹ́jọ ó di dandan kí olórí oko yẹn kó máa bọ̀ nsàlẹ̀ káwọn gba tí a máa ṣó mọ bí ṣe sọ mẹ́fà yẹn kò sí bí president ṣe lè wà níbi tí chairman party máa wà. torí pé ẹkùn ìdìbò kan ipò kan ẹkùn ìdìbò kan ipò kan. kò sí so ńgbà táwọn ti wá bẹ̀rẹ̀ tọ́jú kù torí a kọ́kọ́ fa àwọn kọ́mítì yẹn sílẹ̀ kán lọ tún wò kán wò báwọn náà ṣe fẹ́ ṣe wọ́n wá sọ pé chairman o ti lọ sókè ọ̀yà gbàdídẹ̀ ń gbọ́ pé ok president nǹkan bó ló máa lọ
wọ́n ní kí ẹni tó bá wù ní kó jáde ẹnu ẹ̀ làwa yìí wá ṣùgbọ́n mo mọ̀ pé ó di dandan pé olórí ẹgbẹ́ wa Dr. Ayu ó ní láti pe ìpàdé torí bí gbogbo timetable àwọn tó máa fi ṣe gbogbo ẹ̀ ó ti jáde sí ó di dandan o pé kó o pe gbogbo àwọn tiwa ká jókòó ọ̀rọ̀ lẹ́ni kí la ṣe fẹ́ ṣe ẹ lè ní pé kẹtù dá sí gbogbogbò torí nǹkan tí à ń sá fún wà tán bẹ̀rẹ̀ tán ti ṣe ní 1960 1959 to 60 to something pé ká má torí irú ẹ̀ mọ́. ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà báyìí ń bo lè yín wá rò pé lérò tí yín ń bo ló yẹ ó kàn. tá a bá tún yẹ̀ wò tá a bá dùn sókè tá a dùn sísàlẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó rò wípé lóòótọ́ o ńgbà tá kí PDP o tá a ṣe tán o ṣe mọ̀ pé Jonathan ló ṣe kíní wa ṣèjọba wa wọ́n dẹ̀ ní kó padà sókè àdẹ̀ṣe gbogbo ètò ìdìbò gbogbo ẹ̀ Àtíkù gba àṣẹ àwa ń gbà yẹn àwọn kan wá sọ pé ìyẹn náà la máa padà sí ṣùgbọ́n nígbà tí àwọn bàbá wa tó dá ẹgbẹ́ lẹ̀ tó bẹ̀rẹ̀ kò sí èyí tó rò ń gbà yẹn pé nǹkan àsìkò kan mà lè dé o tó jẹ́ pé ẹgbẹ́ wa kọ́ ló máa ní olórí oko o tó jẹ́ pé ẹgbẹ́ míì ló máa ní olórí oko ṣùgbọ́n ṣé inú ta bá wò ó pé bí kíní ṣe lọ yìí ìjẹ́gbẹ́ míì kò kàn wá àwọn nígbà yẹn a máa ń gbéraga báyìí pé power lókè power nsàlẹ̀. PDP ló máa wà lórí òkè fún 6 years bá ṣe máa ń sọ nìyẹn ṣùgbọ́n rírò ní tèèyàn ṣíṣe ní tó lódùmarè nígbà tí kíní ẹ dé gbà ó tó bá wa ń sìn kí la ṣe fẹ́ ṣe ibo la ṣe fẹ́ ṣe ṣé a máa láàdíjú wa pé a mọ̀ pé ọ̀gá mi àtijọ́ General Buhari ni ó ṣe olórí oko níbo ló ti wá ṣé kìí ṣe Nàìjíríà ni níbo ló ti wá ṣé kò ń ṣe Hausa Fúlàní ni ṣé Yorùbá ni àbí Ìgbò ni so ó wá di dandan pé à ń láti yẹ̀ wò torí àwọn aráàlú tó máa dìbò àwọn òró bẹ́ẹ̀ yẹn pé ọ̀dà ṣé nǹkan tí mò ń sọ yẹ sí téèyàn bá dẹ̀ fẹ́ rò tó fẹ́ sòótọ́ bí ṣe sọ tàbá sọ àkú bá a sọ àkú ntẹ́yìn ló máa kí ni dé ṣe kúkú sọ ká kúkú olóyìnbó á ní telling the truth to power ẹrù bodò ká sòótọ́ ọ̀rọ̀ kọ́ lè nítorí ìjọ́ tó lù ẹ bá máa kú kọ́ lè rí ẹdìyẹ ìrànà láti fi sìn yàn òótọ́ ìnà débùnú ẹ̀ sí yòó èèyàn kan ò lè dá ṣe á pè wá pọ̀ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n pé ní abúlé tí wàhálà bá ti tí ọ̀rọ̀ bá ti di gbòòlò yá mi kábíyèsí á pè gbogbo òlù pé ẹ wá o kéré o kí la ṣe fẹ́ ṣe o àádẹ́ wọnú ilé àbára wa sọ̀rọ̀ àsòtọ̀rọ̀. nígbà tí Anyi Sayim ti wá fèrò rẹ̀ hàn láti díje dupò ààrẹ ńlẹ̀ yìí aṣíwájú ẹgbẹ́ òṣèlú ti APC náà Jagaban aṣíwájú Bọ́lá Tinubu àwọn náà ní àwọn ti bá ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ láti díje dupò ààrẹ lọ́dún 2023 a sì gbọ́ pé ẹni erémọdé ẹ̀fẹ̀ ni aṣíwájú Tinubu ń ṣe torí pé aṣíwájú rèé afọbajẹ ni wọ́n ti ní àsìkò rèé kí afọbajẹ náà bọ́ sórí àpèrè Jagaban ti bọ́ síta láti díje dupò ààrẹ láti ilẹ̀ Yorùbá bó o ní ṣe ṣe tán àṣẹ àtìlẹ́yìn. sórí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn àṣì ibo ló ń jíwájú tani ṣé rí ẹni tó bá wù ló máa ní pé òun náà fẹ́ lọ bọ́ta láti ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan tó olúkàkú ni kó ṣe o ṣùgbọ́n
bó ṣe bó ṣe rí bí lánàá òfin tó náà lè lóun fẹ́ ṣe ó wá kù sọ́wọ́ àwọn èèyàn torí kò lè yan rẹ̀ síbẹ̀ pé kàn wò ká yí sọ́tún ká yí sósì ká dá sókè ká dá sílẹ̀ ẹni tó bá máa ṣe ààrẹ ìlú yìí à ń láti wò ó kínníkínní irú èèyàn wo ló jẹ́ irú iṣẹ́ wo ló ti ṣe rí àwọn nǹkan wo ló ti ṣe tó ní pé ẹ gbẹ́kẹ̀lé mi máa tún gbogbo ètò fún yín ṣé ó ṣe lánàá èyí tó ṣe lánàá ṣó tuntò nígbà tó débẹ̀ tó dàyà bó gbogbo ẹ̀ àfiwọ́ àfìyàwó ẹ̀ àfọmọ ẹ̀ àfi ọmọ ẹ̀ ọkùnrin ọmọ ẹ̀ obìnrin ẹ̀ wá ní pé ó ní kó ṣe ó kù díẹ̀ káàtó ó dójú ẹ̀ tá a bá sòótọ́ fúnra wa torí nǹkan tí máa ń dùn mọ́ èmi nù ní Yorùbá n bá jẹ́ pé mo tún lágbára ẹ̀ tí bá tún bọ̀ láyé mi Yorùbá ni máa jẹ́ o torí tó bá rí nǹkan tí a lè tọ́ra wa ó lòun lówó ọmọ Yorùbá gidi lèmi ìbò lẹ ti ń rí i pé afọbajẹ ló ń jọba ó rí i pé àṣìṣe ọ̀rọ̀ nìyẹn ìsọkúsọ ló ń sọ òun fẹ́ ó lóun máa ń fọbajẹ òun lòun wá náà ó kóun náà fi rẹ̀ ìjọba nílẹ̀ Yorùbá kan sọ fún wa ibi tí ẹni tó wà nù kí ló ti máa ń pè náà àwọn afọbajẹ kanṣu kí wọ́n ló tó èmi náà fẹ́ wá ẹ̀sọ́ mi ìjọba o ìsọkúsọ ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó ń pè ní nǹkan míì ti wọnú ẹ̀ nǹkan tó yẹ kó sọ̀kọ yẹn náà torí tó bá yẹ pé ìlú mi ló wà ló lọ́ ń bá wọn sọ pọ̀ ńlẹ̀ Yorùbá afọbajẹ kì í jọba o. ṣùgbọ́n aṣíwájú ṣetán Jagaban láwọn ṣetán láti díje dupò ààrẹ Nàìjíríà yìí. Ọlọ́run a lè ní kóun náà má bọ́ta kó bọ́ta. ó sì ti ṣe sẹ́nétọ̀ rí ó ti ṣe gómìnà rí kí nǹkan tó bá wù. àwọn àtìmọ̀ ṣe bọ̀ yìí. àní kó má ṣe nǹkan tó ti fẹ́ ṣe nǹkan tó ń sọ fún wa ni pé ẹ wá gbà ń gbọ́ ẹ trust òun pé òun fẹ́ lọ ṣe aṣáájú yín mo dẹ̀ béèrè nǹkan kékeré ni mo béèrè o. kí lè béèrè. èyí tó ṣe lánàá àǹfààní ẹ̀dá fáwọn aráàlú ṣe bí Èkó yìí náà ló ti lóun lọ ṣe sẹ́nétọ̀ Èkó yìí náà lóun ti ṣe gómìnà Èkó kí ló ti ṣe kí lè àbọ̀ nǹkan tó ṣe ńgbà tán gbọ́n tó jáde pé ẹ trust me ẹ gbà mí gbọ́ pé màá. Tinubu ṣe ń pinlẹ̀ Èkó tẹ́ ẹ̀ fi nígbàgbọ́ nínú rẹ̀. oríṣiríṣi ọbẹ̀ ń jọ kó erin kò sí tí bá jẹ́ pé gbogbo gómìnà tó ti wá sẹ́kọ̀ọ́ dánrù nǹkan tóun dánrù wò ní kí ló máa bá ńlẹ̀ oore ọ̀fẹ́ wo bí Yorùbá ṣe máa ń sọ ní ti bí ṣe fún nípa ṣe fún irinṣẹ́ àwọn ọkùnrin kí ló ṣe fún wọn sórí nǹkan kan wà tèmi ń sọ tó dẹ̀ láti dáhùn. kí ni nǹkan náà. mi ì mọ̀ bí n ṣe máa sọ Yorùbá ṣùgbọ́n sórí ilé-iṣẹ́ Ministry of Finance Treasury ilé-iṣẹ́ ètò ìṣúná. tó máa ń gba owó orí owó gbá owó. ok àwọn ní tax gbogbo owó tẹ bá lẹ gbà. tax board. àwọn náà ń gbà wọlé fún Treasury ibi tí ìjọba ti ń rówó nìyẹn. bẹ́ẹ̀. ìwọ wá jókòó ó wá dá company kan lẹ̀ ó ń pè ní Alpha Beta. ó wá ní kí Alpha Beta yẹn kó máa ran àwọn IRS yẹn Internal Revenue Service ló ń jẹ́ IRS pé Alpha Beta company tí wọ́n dálẹ̀ ni kó máa gbowó owó orí fún ìjọba ó wá ní kó máa san 10% fún ẹ
èmi dánwò mò ń bí o kó sọ ìlúkìlú gbogbo àgbóyọ ayé yìí civilized nation tó bá wà tán ṣerú ẹ̀. now lẹ́kọ̀ọ́ nísìnyí o tòró sọ́njọ́ kan ní ìgbà tó ń débẹ̀ 600 million péré lẹ́kọ̀ọ́ máa ń gbà òun sọ di 2 billion àbí 20 billion nígbà tó sọ di ló wá di pé kíwọ náà wá dá company rẹ̀ kó máa gbowó yẹn kó máa gba 10%. kí ló ju nǹkan ọ̀kánjúwà tó lè lọ tó nínú ẹ̀. àbí nísìn nǹkan tí à ń rí lẹ́kọ̀ọ́ nísìn is about 60 billion lóṣooṣù kò ṣe lọ́dún kan lóṣooṣù 15% ẹ̀ tó bá wò 9 billion yẹn jẹ́ lóṣooṣù. téèyàn kan bá ń gbà láì kúrò yàrá ẹ̀ láì sáré kò wọ bọ́ọ̀sì kó lóun lọ síbi iṣẹ́ kó máa gba 9 billion kí company yẹn máa gbà lóṣooṣù. gbogbo àwọn aráàlú dẹ̀rẹ̀ àwọn ọmọléèwé wà ń bẹ̀ o hospital wà ń bẹ̀ o gbogbo títì ọ̀nà wà ń bẹ̀ o àwọn ọmọ tó tiẹ̀ tún jẹ́ graduates tó ti lọ yìí sí iléèwé gíga tó ń ríṣẹ́ jaburata ni o kí ló rò kó lè sí endsars riot. báwọn nígbà tèmi máa kúrò ní iléèwé gíga about 52 years ago now mi tí ì kọ ìwé fún final exam tó ti gbà wá síṣẹ́ nígbà tá a tiẹ̀ dúbẹ̀rẹ̀ ẹṣẹ́ náà a ní kẹ́ lọ gba mọ́tò ilé. gbẹ̀yìn bàbá ti jẹ́ wọn mọ́nú oyún. àti ò sanwó kíni lóun náà ló fi ṣe o owó ìjọba ni wọ́n tún fún ẹ lé èèyàn mélòó nírú ẹ ló dé báńsì. yàtọ̀ sọ̀rọ̀ alifábẹ́tà yìí ṣáwọn nǹkan mi wà lẹ́yìn ẹ̀ bí. rẹpẹtẹ bíi. tó bá jáde mí sìn kò wo torí local government secretariat wa títí ó wà ní àárín Glover Road and Kingsway Road. ibi tí àwọn òyìnbó ti ń lò as local government secretariat for Ìkòyí Ọbalẹ́ndé ibẹ̀ ló wà lọ́wọ́ nǹkan tó kọ́ bẹ̀ sí. gbogbo àwọn ọ̀lẹ̀ rabiti rabatari káàkiri gbogbo Èkó tó jẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì Èkó mélòó ni ò tí gbà nù ẹ̀ tó bá wọ Awólọ́wọ̀ road láti Fálọmọ́ ń bí tó bá o mọ bí tí wọ́n ń pè ní nursing hostel Mobọ́lájí Johnson àti Mrs Von Richards náà kọ́ ibẹ̀ yẹn fún àwọn nurses tó ń lọ train ní General Hospital lọ́bẹ̀ẹ́sì wọ́n ti wó tí a kọ́ àyà. bí aṣíwájú ló ti ń lo bẹ̀ báyìí. ó ti gbà á ó ti ń fẹ́ wọ́n fẹ́ kó hòtẹ́ẹ̀lì mo gbọ́ pọ́n náà fẹ́ kọ́ ọbẹ̀ wọ́n ti lé àwọn ọmọ yẹn kúrò. ṣé kìí ṣe pé ìjọba ti tà á ó ti rà á. àló ti gbà á. ṣé ẹ̀rí jẹ́ mi tó wà bí. bóyá ó sanwó ẹ̀ o bí ó sanwó ẹ̀ ó kù láàrin òun àtàwọn government of Lagos bọ́ sí ìjọkan àjọkan o. sórí a máa ń gba òwe kan lẹ́kọ̀ọ́ wípé owó Èkó ló ń gbé owó Èkó ló ń gbé sórí Èkó kọ́ bá ní kéèyàn ṣàgbẹ̀ kan gbogbo àgbẹ̀ tá a máa ń ṣe ojú kókòkò lọ torí kò sílẹ̀ omi ní gbogbo ẹ̀ láti ìgbà aláyé ti dáyé commercial nerve center fún the whole of West Africa ni káràkátà. torí a máa ń sọ̀rọ̀ kan ní tójú ò bá tẹ̀yìn gbẹ̀dì ojú ò ní tèkó àti nǹkan míì tá à ń ṣe tó bá wá láti ibikíbi tó bá wà
ní gbogbo Nàìjíríà kò sí èyí tó dàbí Èkó. Maybe tó bá lọ sí Kánò torí Kánò náà máa ń kó gbogbo àwọn èèyàn wọn láti ìwà gúúsù, but lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ lọ sí West Africa ni. Nǹkan kí nǹkan tó bá mú wá láti wá tà á fún ẹ láyè, á wò pé ṣé ó fún mo mo fẹ́ àbí mi ò fẹ́, wàá rà, wọn náà bẹ̀rẹ̀ sí ṣòwò, wàá bẹ̀rẹ̀ sí lówó. Tó bá yá o fẹ́ kọ́lé, ǹjẹ́ òun kọ̀ wá, á fún ẹ lẹ̀. Àwa máa ń kó ni mọ́ra ni. Owó Èkó ló ń gbé. Èkó lè. Ṣówó Èkó ti wá kó lẹ́kọ̀ọ́ rí. Nǹkan tó jẹ́ aṣíwájú tó pe rẹ̀ ní Tinubu pé òun aṣíwájú. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban. Gbogbo ẹ̀ mo sọ fún ẹ pé àtòun àti ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀. Ọmọ ẹ̀ kan ó ní ìyá ọlọ́jà of Lagos. Sórí mo wò mo sunkún pé òun eléyìí láti Ìrágbìjí ó wá di ìyá ọlọ́jà of Lagos. Ìrágbìjí. Ibi tí Bọ́lá Tinubu ti wá nìyẹn tó tiẹ̀ lóun jẹ́ Bọ́lá Tinubu. Sórí téèyàn bá lóun fẹ́ jáde kóun fẹ́ ṣe olórí ìlú. So tó bá fẹ́ mọ káwọn tó bá ní àwọn ọ̀dọ̀tí àti àṣírí má wàá ṣòṣèlú o. Má bẹ́ gìjà kó ló bọ́ pé o fẹ́ kán dìbò fún ẹ o. Torí gbogbo fùrọ ẹ náà máa wo kí ló ṣe rí níbo ló ti ń bọ̀ níbo ló ń lọ. Gbogbo ẹ̀ náà máa béèrè lọ́wọ́ ẹ̀. Èyí ti ṣèwádìí pé ọmọ Ìrágbìjí ni aṣíwájú Bọ́lá Tinubu bí. Tí n bá parọ́ kó bọ́ta. Ṣùgbọ́n mi Èkó jọ nìyí. Létí bo níbo làdúgbò. Èsì tẹ̀yìn ará Èkó ṣe wá bọ́ sípò. Àníbo ni àwọn ṣó yìí tí ó dùn mọ́ inú mi dùn kó béèrè nǹkan tó béèrè. Mo sọ fún ẹ pé a máa ń kóyàn mọ́ra ni. Sórí jọ́nà lọ́hùn tó dé lòun ṣiṣẹ́ mobile ló bẹ́ síta ó lóun Tinubu. Ẹ̀yin lẹ́ ń wádìí abájọ ó lóun Tinubu. Gbogbo yẹn ó wò. Number 1 gbogbo àwọn tó ń jẹ́ Tinubu tó ní òun Tinubu lẹ́kọ̀ọ́ yìí tí o bá rí wọn fìrìgbọ̀n ni wọ́n torí bàbá tó jẹ́ Tinubu yẹn tó ń gbé kákàwá bàbá yẹn educationist ni. Òun ló dá Muslim school kọ́lẹ̀ ní Olúṣì láàrin Èkó. Olúṣì yẹn tí bá wò pé sí ìṣẹ́jú 5 láti bẹ̀ adélé tiwa. Àwa dàgbà mọ bàbá yẹn ga gbọ̀ngbọ̀rọ̀ báyìí a wọ ṣòkòtò a gbé braces a máa lọ gbogbo yẹn ló mọ̀ pé tíṣà ni. Kákàwá ń bẹ̀yẹn nílé ẹ wa torí ọmọ ẹ̀ Rafiu tó jẹ́ àwọn àwí tèmi mo mọ̀ dáadáa àjọṣe kékeré ni gbàdélé èdè tó lóhùn Tinubu láti Kákàwá mo ló ti jáde wá túmọ̀ àwọn ọmọ àdúgbò gbàtẹ́ bá kéré pẹ́ bá lọ gbá bọ́ọ̀lù ẹ̀ ṣeré ipá ẹ̀ lọ káàkiri ẹ̀ mọ́ra yín tí ó ní gbogbo ọmọ àdúgbò báwa ṣe máa ń lò láyé àtijọ́ náà sọ di area boys. ẹ̀ mọ́ra yín. mọ́ra wa ti jàkadì kọ́. Aṣíwájú òsì sínú àwọn tẹ́ ìjọ mọ́ra yín gbà náà bí. kó sọ gbé kó wà kó sọ àwọn wo làwọn ọ̀rẹ́ nígbà tó tún máa yá o ní ẹ̀mú sùúrù pé òun lọ sí government college Ìbàdàn ní ọ̀dọ̀ yín lọ àwọn ọmọ kan tèmi mọ̀ tán jọ lọ government college nígbà tá a máa bèrè pé ayé àwo ló lọ́bẹ̀ àwọn kan wá bẹ̀rẹ̀ sí ṣe yẹ̀yẹ́ wọn ní bóyá government college Ìrágbìjí ni lọ kó ṣe GCI tó wà lọ́dọ̀ yìí àmọ́ ní àdẹ́fì yẹn. ṣé GCI wà ń Rágbìjí. àbí ìbò ló tún wà yé àwo ló wà ń bẹ̀. ẹni tó fẹ́ ṣe olórí ìlú nìyẹn kí ibo ló ti bẹ̀rẹ̀ kí ló ti ṣe torí aráàlú láti mọ̀ láti gbẹ́kẹ̀lé pé àtàbá gbé ọ̀gbẹ́ni síbí o kò ní jẹ́ ìlú. kí ló wá lè mú aṣíwájú parọ́ ìlú tàbí parọ́. ẹ béèrè lọ́wọ́ ẹ ṣé mọ̀ pé gbogbo ẹ ti bọ́ta. ẹ ṣírò bẹ́ẹ̀. kó bọ́ta kó wá sọ ọ́
tí n bá ń parọ́ mọ́ kó sọ. olóyè Bode George pẹ̀lú gbogbo àwọn bí Tinubu bá jẹ̀bi àwọn ẹ̀sùn yìí èyí ṣe táwọn ará Èkó ò bínú sí i tó jẹ́ pé Bode George nìkan ní ń bínú bí Bode George ṣé kò sí nǹkan kan ní ìsàlẹ̀ rẹ̀ bí nǹkan kan bí kí. ṣé kìí ṣe pé ìbáṣepọ̀ kankan wà láàrin yín tí nǹkan kan ti gíjá. kí lẹ fẹ́ ṣe pọ̀ níbo la ti fẹ́ pàdé tó ní nǹkan kan dájú tí àwọn tó wà tí ò bá lè sòótọ́ ọ̀rọ̀ ẹ̀. wọ́n mọ̀ ṣé èmi ti dé ìlú ẹ̀ ní Ìrágbìjì àti lọ campaign bẹ́ẹ̀ àbó ti gbàgbé pé I was the vice chairman. Southwest PDP 137 local governments ló wà ní Southwest kò sí ètí mi ò dé minimum 5 times. kí ló fẹ́ fàjà olóò fẹ́ ṣe olórí oko ó wá ní pé ìwọ kọ́kọ́ wò láti year 2000 tó ti ń ṣe alpha beta tá ti ń kégbe ìjọ tí managing director kan wá jáde tíjà dé láàrin wọn tíyẹn wá kégbe síta pé ẹ gbọ́ o òun ṣiṣẹ́ o bílíọ̀n báyìí lòun ṣe o lòun ò ṣe o ló ṣe kí tíyẹn competition làwọn èèyàn ṣẹ̀ wá mọ̀ wípé kò sí wàhálà nù ẹ̀. tó bá dọjọ́ iwájú a mọ̀ pé èèyàn kan sòótọ́ ó dẹ̀ ti ń débẹ̀ sí i àwọn èèyàn ti ń béèrè kó sọ fún wa ta ló ní alpha beta èyí tó pe Mr. Apapa ló ń jẹ́ Mr. Pampa ni o ẹni tó ti managing director tó competition sí FCC pé ẹgbàá mi o a ní pé kó máa padà bọ̀ ń lé pé àwọn á lọ settle out of court. ṣé mò ń parọ́ ni tó gbà mí ìyàwó ni àbò pa mí lọ́mọ. àwọn tí ó ń bà yín lẹ́rù láti má ṣe jẹ́ kí aṣíwájú dé ipò ààrẹ rèé. àní ẹni tó bá máa ṣàárẹ̀ ìlú yìí wọ́n ní ọmọ tó bá máa kí ni Yorùbá ṣe máa ń sọnà tó bá máa ṣe ṣámṣám. àjẹnù ṣámṣám. láti ìbẹ̀rẹ̀ lọ́n ti máa rí i pé ọmọlúàbí rè ló fẹ́ ṣe olórí oko ìlú yìí àlẹ́ tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ṣe àwa dé Àbújá ọ̀nà tó mú alpha beta mi àbí beta alpha ló máa dẹ̀ dálẹ̀ l'Àbújá á lóun gbowó wa mo nílùú wo náà ti ń ṣe é. Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé wọ́n ní àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún aṣíwájú Tinubu láti dípò ààrẹ lọ́dún 2023. àwọn alálẹ̀ tí bá kábíyèsí. àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. alálẹ̀ Yorùbá ò ṣe alábòsí o èmi ò lè gbọ́ kábíyèsí lẹ́nu mi ò dẹ̀ lè sọ pé kábíyèsí sọ bẹ́ẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n nígbà àtijọ́ mọ̀ pé apàṣẹ ní kábíyèsí máa ń jẹ́ àwọn kábíyèsí wọ́n ní pé kọ́ má dá sí ọ̀rọ̀ òṣèlú àbí ẹ̀kọ́ ni òfin tó wà sí bàbá ń gbàdúrà ni tó sọ pé àwọn alálẹ̀ pé àwọn wọnú ilé lọ á lọ gbàdúrà ṣùgbọ́n Olódùmarè wà lórí ìtẹ́ gbogbo àwọn èèyàn wa àti kírísítẹ̀nì o àti mùsùlùmí o àtàwọn ìbílẹ̀ o pé àyà yìí tó kọ́lọ́hún fún wa ní èèyàn ọmọlúàbí tó máa tún ìlú ṣe tó máa sọ̀lú dẹ̀rọ̀. aṣíwájú ti ń lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. àdìkọ ibi tó kí ló dé gọbí àti. gbogbo wọn ló sì ń pe alálẹ̀ ilẹ̀ Yorùbá ó tì í lẹ́yìn. àwọn náà ń gbàdúrà àdúrà ló ń jẹ́ bẹ́ẹ̀. kí lèyìn rí sí àwọn àbẹ̀wò yìí sọ́dọ̀ àwọn lọ́balọ́ba àtọ̀rọ̀ táwọn lọ́balọ́ba ń sọ. ṣé a ní ọba òwí ire bí? àní ọmọ Yorùbá. ṣé Bode George ń takò àwọn ọba bí? atọ̀nà Oòduà ni èmi jẹ́ atọ̀nà Oòduà ó mọ̀ túmọ̀ atọ̀nà. kí ni ìtumọ̀ atọ̀nà? The pathfinder of our progenitor, the Oduduwa himself. Ìwọ ni ohun wa tó máa sórí nǹkan tí o lè ní pé tó bá lọ kéèyàn bá wá kí ẹ nílé ẹ pé bàbá nǹkan báyìí ni fẹ́ ṣe o ẹ gbàdúrà fún mi ṣé pè ló máa ṣe fún. àdúrà ni. ṣùgbọ́n àdúrà tí wọ́n bá ṣe yìí a máa wá sí ìmúṣẹ. so àwọn ọba aláyé wọn ju Olódùmarè lọ
ṣé ọba láyé jolú ṣé bólódùmarè làwọn náà ń ké pè àbí àwọn kan náà ń ké pè nítorí ó lọ sílé ọba ńgbà tó bá kí ló fẹ́ kẹ́ bá ṣe fún ẹ ju pé kó gbàdúrà fún ẹ lọ ó di dandan káwọn ọba gbàdúrà àní ní kán ṣépè fún ṣùgbọ́n èèyàn kan jókòó lórí ìtẹ́ tó wo gbogbo wa àdúrà tí olúkálukú àti kírísítẹ́nì àti mùsùlùmí àti táwọn òbílẹ̀ tó ń gbà ní pé olódùmarè jọ yọ wá nù yà yìí ṣé ìyẹn ló fẹ́ yọ wá nù yà yìí ìkékeré tó ń fi ṣó mọ̀ pé iṣó kékeré ló ń bàdíjẹ́ èyí tí ó tọ́ tiẹ̀ fi tọ́ lẹ́nu wò òun la ń pè alpha beta kínní kan beta kínní kan ṣe gbá ó gbalẹ̀ bí ó gbalẹ̀ ọ̀hún jẹ́ ká ṣí àṣírí gbogbo nǹkan tó ti gbà lẹ́kọ̀ọ́ síta. olóyè ṣẹ́gun ọ̀ṣọ́bà náà sọ̀rọ̀ tí wọ́n ti gbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní bíbínú tẹ̀ ń bínú sí Tinubu nítorí pé ẹ ti dẹ̀bi bí ó ṣe di ẹni tí ìjọba ní kó lọ faṣọ péńpé roko ọba ń gbà náà lọ́dún 2009 ìsọkúsọ bẹ́ẹ̀ dẹ̀bi rẹ̀ lu aṣíwájú Tinubu pé bí ìbínú yín gan rèé. sórí Ṣẹ́gun ó jù mí lọ o àjọ dàgbà sékòó yìí náà ni o ṣùgbọ́n tí wọ́n bá rí ibi tó tọrọ wà ká sọ kí ló fẹ́ fa àní nǹkan tí torí ẹfẹ̀ tẹ́lẹ̀ làpálàpá lẹ̀ ń wẹ̀ ẹ lọ síbì kan ṣé ìgbà tán dẹ̀ ṣe wọ́n sọ pé àbòsí ló wà ní ẹ̀. àwọn olóṣàbòsí yìí. pé ṣé mi ni màá wẹ̀ tó ṣàbòsí nígbà tán dé tán lọ sí kóòtù tí Supreme Court dẹ̀ sọ pé kí lẹ ṣe kí lọ gbé yín lọ kóòtù fún pé kí ni pé nǹkan tẹ gbé wá síwájú àwọn yìí pé kò yẹ kó lọ kóòtù rárá pé àbòsí pátá ni gbogbo ẹ̀ kí ló tún fẹ́ ṣe o fẹ́ gbé kóòtù ọlọ́run ló lọ́nbẹ̀ yẹn àwọn 7 justices wò pé ìranù ní gbogbo ilé so kí lọ̀rọ̀ tó bínú fún ọmọ onígbàgbọ́ lèmi o àní bàbá sọ àkú bá a sọ àkú ẹjẹ́ àkúkú sòótọ́ ọ̀rọ̀ kan lè kí ìfẹ́ àti ìtẹ́lọ́rùn àti peace kó wà ní Nàìjíríà ni o ẹgbẹ́ fún èjì tèmi dé sí ẹ̀kọ́ bọ́n bá láwọn ṣàbòsí inú mi dẹ̀ dùn pé olórí oko ti fọwọ́ sí electoral bill tuntun kò ń ṣe ìta máa ń fọwọ́ gbé láti bí lọ sábùjá pé result rẹ o àárò tọrọ. òtọrọ ó jẹ jáde. nísìnyí ṣé mọ̀ pé ńgbà yẹn á ti jókòó wọn bá ti ṣe tá bá ti kúrò ní polling unit ọwọ́ náà máa fi gbé lọ sí collation center from collation center ọwọ́ náà máa fi gbé lọ ní present day Nigeria àbòsí ńlá là ní now tó bá máa ṣe ó ṣáà ń bẹ olórí oko yẹn bàbá chairman INEC pé kọ́sọ̀ tọrọ o kọ́sọ̀ ìyẹn ló máa jẹ́ kí ìlú yìí dìde nù ranù tá a ti ń kó sí látijọ́ yìí and á jẹ́ kí àwọn tí àwọn èèyàn láwọn fẹ́ kó débẹ̀ kan lọ́bẹ̀ pé àwọn Nigerians àwa ní kò sẹ́lòmíì mọ́. wọ́n lé ní bí aṣíwájú Bọ́lá Tinubu bá dépò ààrẹ ẹ kò ń lò ó ẹ fìlú lẹ̀. èjì tí mo dé sí 77 going to 78 tó bá di olórí oko yín èmi ò ní jókòó bí kí ni mo fẹ́ máa dúró ṣe. kémi mọ nǹkan tó ń lọ ṣe àbí mi ò mọ̀ èyí tó ṣe fún wa lẹ́kọ̀ọ́ tó kí ni mo fẹ́ máa dúró 77 to going to 78 kí ni mo ní mò ń wá. ṣùgbọ́n ẹ sọ́nà ní 2015 pé bí wọ́n bá ìrápálá wọ ìjọba ẹ fìlú lẹ̀ ẹ sì fìlú lẹ̀ ńgbà náà. a ní sọ bẹ́ẹ̀ fún ẹ ìlú wo ni wọ́n lọ yóò ti dé ìjọba ní 97 kí ló ti. 2015. èmi pẹ̀lú ẹ̀kọ́ yẹn àwa la wà ń jọba PDP ló wà ń jọba. pé bí ìjọba APC bóyá kí wọ́n lè dépò ẹ̀sùn gbà náà. APC ṣé wọn lọ débẹ̀ 2015 ṣé wọn lọ débẹ̀ 2015 mi rò bínú sórí pé kéèyàn lòun fẹ́ ọ̀rọ̀ agídí kọ́ yẹn kò síbi tí n lè lọ gbé gbogbogbò ayé lè tí mo dé àní kí ìlú dọ̀rọ̀ kí ìlú dẹ̀rọ̀
kí omi tuntun wọ̀lú kí inú àwọn èèyàn dùn kán lè lọ kọ́ ẹ tó bá fẹ́ jẹun mẹ́ta ìnìdé kó jẹ́ tọ́mọ bá fẹ́ lọ léèwé kó lọ èyí tọ́mọ bá ṣe tán kó lè bẹ̀rẹ̀ iṣẹ́ kó ṣe ìyẹn ni nǹkan tó wà tó bá dẹ̀ rí pé ẹlẹ́ntẹ́ a ní ẹ̀ ń sọ̀rọ̀ pé nǹkan kan wà díẹ̀ èyí tó ṣe kálẹ̀ èyí tó ṣe lánàá là ń wo kí ló ṣe síbí táǹfààní wà lẹ́kọ̀ọ́ kí ló ṣe ju pé ó wà àwọn pàrùpàrù kan ó fún wọn ti kíní bọ̀ wọ́n lẹ́nu gbogbo àwọn àgbà wá sì láti mọ̀ pé wàhálà ti dé o gbogbo àgbà lẹ́kọ̀ọ́ sì náà ti ń fọwọ́ nǹkan ti ń sọ fún wọn pẹ́yìn tẹ lọ olúkakú rárá ń tẹríba ni o pé kí ló fún yín o ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rò pé about 2 weeks ago wọ́n tún increase wọ́n fi kún owó tó ń gbà lọ́wọ́ Alpha Beta wọ́n tún fi 2.5 billion every 30 days state mi ò gbà o owó tá à ń sọ yìí state mi ò gbà ó wà ń lọ sápò èèyàn kan ẹni pé gbogbo eléyìí tó ń sọ yìí kọ́ lọ mú nǹkan tí àpáta àbí kí ni máa yẹn jẹ́ tó kọ managing director kí náà ṣe ń pè náà Alpha Beta apánpa nǹkan tó sọ ẹgbẹ́ ìta kóun náà wá bọ́ sórí kinní kò ṣe pé tó bá dẹ̀ mọ̀ pàǹparọ́ ni kó lọ court. lẹ́ni ọdún 87 ṣé pé ẹ̀gbọ́n Tinubu nìyẹn báyìí. ẹ̀gbọ́n Tinubu kẹ tó bá wò ó ọ̀rẹ́ ó máa ń pa mí lẹ́rìn torí ó ní ọmọ kan tó jẹ́ pé 60 years old ni ó lóun 69 ṣé ó nu ọmọ ọdún 9 ló ti bẹ̀rẹ̀ sí bímọ ó rí pé yẹn lé díẹ̀ ọmọ ọdún 9 bímọ ẹ bọ́ra nìyẹn o ẹ bọ́ra ìrágbìjì ṣé nu ọmọ ọdún 9 ló ti ń bímọ àbí sọkúsọ lórí gbogbo nǹkan tó ń bè mí òun ni ká pè torí àsìkò ń bọ̀ o tó máa pè kó bọ́ta kó wá sọ ìyẹn ní ṣe sọ pé tó èèyàn bá mọ̀ pé òun ní nǹkan àṣírí kan nínú kólóbóun má bọ́ta kó ló fẹ́ ṣe òṣèlú. ẹ ti fìgbà kan rí jẹ́ director Nigerian National War College ọ̀gágun fẹ̀yìntì náà sì lẹ́yìn náà lórí ọ̀rọ̀ Ukraine àti Russia tó ń lọ tó ń gbóná ń bẹ̀ báyìí ǹjọ́ nípa kankan lórí orílẹ̀-èdè wa Nàìjíríà ojú ò lè fi ń wò ó ipa wo ló lè kó lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Okay. Sórí téèyàn bá jókòó kó wo history bí ọ̀gbẹ́ni tó dá ogun àgbáyé 1939 to 1945 bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o Hitler bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o mo rò pé àná kọ́ ló tún sọ pé kí àwọn nuclear kìíní nǹkan kan stand by kí ni Hitler ṣe kò déédéé gbéra wọ Austria ó wọ Poland ó wọ bèrèbèrè àwọn bọ́ọ̀rùn dẹ̀ wò èyí tọ́gbẹ́ni ṣe tó lọ tó rò pé wọ́n á kọ̀ lọ wọ́n á ṣáwọn balẹ̀ ojú ti là inú mi dẹ̀ dùn àwọn aráàlú yẹn ní lẹ́yìn ikú sàárè ni àwọn ò ní jẹ́ kéèyàn kankan wọnú ìlú àwọn káwọn tẹ̀ nǹkan tó ń rò kọ́ ló bá o èmi ò rí nǹkan tí ọ̀gbẹ́ni yìí ṣe ṣá ní ó ti wà nínú ológun tẹ́lẹ̀ rí bó ṣe ń ṣe àyàtọ̀ torí nǹkan tó bẹ̀rẹ̀ ló mọ bí tó ti máa parí ẹ̀ o kò dẹ̀ sí èèyàn ò lè mọ̀nà gbàjọ́ lọ́gbà o àbí kò yẹ o ò lè mọ̀nà gbàjọ́ lọ́gbà àwọn lè má ní nǹkan tó ní o ṣùgbọ́n ìlú àwọn yìí àwọn á dúró tì táwọn bá kú sórí ẹ̀ àwọn á lọ sí
ọ̀run lọ́dọ̀ Olódùmarè ẹ̀rù ò bà wọ́n o. kí wàá nípa tó lè kó lórí orílẹ̀-èdè Nàìjíríà. òótọ́ ọ̀rọ̀ tó ń sọ sórí àwa yìí wá ní ẹ̀ṣẹ́ pé ní ọ̀dọ̀ wọn Ọlọ́run yẹn Ọlọ́run ní jẹ́ arógun o Ọlọ́run ní jẹ́ arógun sórí ogun táwa yìí níbí ni pé ká tiẹ̀ lè kí ló wà tí wà ní Fúlàní Yorùbá Ìgbò ta ló sọ ńjọ́ tóun bọ̀ látọ̀run pé ibi lòun lọ o kí ló dé tá a nífẹ̀ẹ́ ara wa lénìí ọ̀rẹ́ mi pàtàkì tó jẹ́ ọ̀rẹ́ mi gidi Haúsá Fúlàní ni inú ibi iṣẹ́ ti ṣiṣẹ́ ní Navy ni a ti pàdé bí ọ̀rẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò la ṣe rí tí kankan bá débà ó débé mi tí kankan wá débé mi ó débé òun èmi ń wò ó kí là ń lé kí là ń wá tó wá di pé Haúsá Fúlàní Yorùbá Ìgbò wàhálà ẹ̀ láyé ń wá bá ṣe fẹ́ ṣe politically sí ìlú òde lè gbòòrò tó bá jẹ́ pé tílé bá ti ń bọ̀ owó ojú ẹ̀ ìgbà kan General Gawa ní kó máa ṣe National Youth Service kan á káwọn Yorùbá lọ sí ìwà gúúsù á kó gúúsù wá sílẹ̀ bí pé bóyá a ti lè fi mọ́ ara wa dáadáa kí inú wa lè dùn ṣùgbọ́n kàkà kó dáa fún kí Yorùbá ṣe máa ń sọ náà ìyá kínní pípèrè ló ń pèlè sí ìṣe ló túbọ̀ ń fẹ́ràn ẹ̀ ló ń fẹ́ràn ẹ̀ kí là ń wá kí là ń lé ta ló sọ pé ìgbà tóun bọ̀ bàbá òun fẹ́ di Haúsá ni o àbó òun fẹ́ di Yorùbá ni o àbó òun fẹ́ di Ìgbò ni bó ṣe wo Olódùmarè ló ń ṣiṣẹ́ ìyanu. àwọn èèyàn tó wà ń pè fún ìyapa lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyàwó lẹ́yìn kọ sí gẹ́gẹ́ bí àgbà mọ́jẹ́ ló bá yẹ. ní nǹkan tí mo ń sọ náà ẹ jẹ́ ká wá èèyàn tó máa dúró tó máa jókòó pé ẹ jẹ́ àtúrú ìṣe nígbà kan rí a ní the giant of Africa Nàìjíríà nìyẹn o kò sí bí ó mọye bọ́n bá kọ́ Africans bíi mẹ́wàá jọ ó mọye Nigerian tó máa jẹ́ tó pọ̀ jù nù wọn in population àárọ̀ la pọ̀ jù nù nǹkan ọ̀rọ̀ tó lódùmarè tó fún ìlú yìí kò sí àdúgbò tọ́lọ́hun ò ṣoore fún kò sábúlé náà gbogbo Nàìjíríà tọ́lọ́hun ò ṣoore fún kí wàá ní problem wa kí ló dé kí là ń wá kí dàdẹ̀ ń jẹ tí ó tán àfọlá Olódùmarè kí ló fà á kí ni ìkùnsínú wo là ń ní fúnra wa tẹnu òkò àbòsí ni kẹ́nìmánì àbòsí kẹ́nìmánì àti ọ̀kánjúwà kí la mú wá sáyé o ṣé o gbọ́njọ́ kan tó ní olówó kan kú gbogbo nǹkan báyìí ló ti kó padà lọ sí kò sí bó ṣe wá sáyé náà ló máa lọ wọ́n ti ẹ̀ gbé sí ẹ lọ́wọ́ tó dì mọ́ ẹwẹ́ lọ́wọ́ ẹ báyìí ó máa lálẹ̀ ni o tó yẹ so èèyàn dàtún gún ọbẹ̀ dàtún sí o ẹni tó máa lè jáde pé òun wọ gbá ti ìsàlẹ̀ the swampy forest to the savannah regions in the north tó máa kó wa jọ bó ṣe ń gbé pé kó dá sí nǹkan kò ní ṣàbòsí kò ní kó fún ìyàwó ẹ̀ kó kó fọ́mọ ẹ̀ kó kó fọ́rẹ́ ẹ̀ kó kó fún kíní bọ́gbẹ́ni tó ṣe ń bì ṣe ń ṣe o ẹ̀ńtẹ́ ní kó fẹ́ lóun fẹ́ tọ́nà ń gbàdúrà fún ọlọ́run náà jókòó sórí ìtẹ́ number 1 said òun ni ó fẹ́ di president Tinubu number 2 ìyàwó àdi senate president Mrs Tinubu àbí torí láti joy òun ló lọ senate central òun ló represent central so mọ̀ bọ́ gbogbo bọ́n ṣe ń yíwèé bọ́n ṣe ń ṣe gbogbo ìranù tó ń ṣe ló lọ
wọ́n ti ní ọmọ ẹ̀ sí àdúgbò bí nìyẹn gbé o wọ́n níyẹn náà ló máa ṣe gọ́vìnà so wá di president Tinubu senate president Mrs Tinubu governor Tinubu junior and then ìyá ọlọ́jà general of Nigeria ayé wọn lẹ́wà ni. bá a ṣe ń wọ ọdún tí ètò ìdìbò yóò wáyé lọ́dún 2023 táwọn wò lọ́ọ̀kan yìí kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Nàìjíríà? ó di dandan ẹnikẹ́ni tí ẹgbẹ́kẹ́gbẹ́ bá gbé ta ká yẹ̀ wò a tún gbọ́dọ̀ sùn kàkà ká tún jẹ ìyà mọ́ o àtúnṣe wà o anyone tó bá gbé síta ká yẹ̀ wò ká ṣí sókè ká wò lọ́tún ká wò lósì torí táwa fúnra wa bá nǹkan téèyàn bá gbìn ló máa ká o tó tá bá gbìn gbìkúgbìn àákàkàkùkà o mo dẹ̀ rí i pé ojú àwọn èèyàn wa ti àtolówó àti tálíkà àti mẹ̀kúnnù ta ni ò mọ̀ pé ìyàn wà lù o ebi wà lù o ìyà wà lù o tá bá fẹ́ kí Olódùmarè gbàdúrà wa ká fi ọkàn mímọ́ ká fi wo gbogbo àwọn tó ń bọ̀ nínú èyíkéyìí tá bá rí tó jẹ́ pé a sọ fún wa pé ńgbà kan rí nǹkan báyìí lòun ti ṣe 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 torí ẹni tó ń bọ̀ wá bá ẹ pé wá dìbò fún mi ń sọ fún ẹ pé gbẹ́kẹ̀lé mi màá lọ tún gbogbo ẹ̀ tó fún àǹfààní ẹnì kò ń ṣe fún àǹfààní ìwọ ìhun àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ níjọ́ tó Lukaku bá lọ gbogbo ọ̀rọ̀ tó kójọ níbi tó ń kójọ every 11.5 billion every 30 days billion every 30 days. Nàìjíríà á dá ká lajú ká lámú ká dẹ̀ fi balẹ̀ ọkàn ká dẹ̀ fi gbogbo ẹ̀ ṣàdúrà Ọlọ́run kò sẹ́tọ̀ ń bẹ o nísìnyí tí olórí oko tó ti fọwọ́ sí pé tó bá ti ń tẹ̀ ń bì ló ń wọnú kọ̀ǹpútà kò ń ṣètò máa fọwọ́ gbé lẹ́wùlẹ́wùlẹ́wùlẹ́wùlẹ́ tó ti yí yìí kú yìí. ìpè ọ̀kan ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkó gan ti balẹ̀ fẹ́lẹ́ yìí. òótọ́ ọ̀rọ̀ la wà sí. pàápàá bí ó ṣe sọ wípé ẹgbẹ́ yín máa ń fìdí rẹmi gbogbo ìgbà ni ẹ lè dá APC mọ́lẹ̀ kù. gbàgbà APC ṣé irú bọ́n ṣe ń ṣe ló ṣe ń ṣe ìwọ́rú owó tí mo sọ pé èèyàn kan gbà. pẹ̀lú electoral act yìí. òótọ́ á jáde àbó gbọ́ nǹkan tí gbogbo ta ló kọ́kọ́ kégbe síta pé olórí oko jọba fọwọ́ sí kò jẹ́ kálàáfíà wọ̀lú ọ̀gá mi jọ ìjọ tó tí mo gbọ́ ní ṣe jítọ́ ni ó ti ṣe bá mọ nǹkan tó ṣe fún wa inú gbogbo nǹkan tó kù tó ti ṣe tí ò lójútùú àdáríjì sórí eléyìí tó ṣe títí dé ọmọdọ́mọ many years to come mama sọ pé sadankata the golden pages of history will be replete with what that singular act tó ṣe because ó ti wá mú wá sìn ó ti gbé wa dìde káwa náà máa figagbága pẹ̀lú àwọn tí tọ́lọ́run ti dá kò sí ìlú tí ò sí wàhálà o but ẹ jẹ́ kí àwọn tó jẹ́ pé àwọn ló yẹ kó wọlé torí àwọn á máa wò lẹ́yìn wọn pé kí làwọn ṣe máa dá àwọn tó ń ní káwọn lọ ṣojú wọn kí ló ṣe máa dá wọn lóhùn. ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóyè Bode George èèyàn olóyè Ọlábọ̀dé Ìbíyìnká George tí wọ́n ti gbà kan rí jẹ́ igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà mo lérò pé bàbá tún kàn sí yín lọ́jọ́ míì ẹ tún gbà wá tọwọ́ tẹsẹ̀. àsìkò ẹ̀ láwà yìí aláti sòótọ́ fúnra wa ká dẹ̀ rí i pé òótọ́ ta fẹ́ sọ fúnra wa káwọn aráàlú gbọ́ ẹ má jókòó kẹsùn káka o ẹ fi etí sí o kẹ wò ó kẹ gbé yẹ̀ wò ó Ọlọ́run á gbàdúrà gbogbo wa o Olódùmarè nìkan ní ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé gbogbo ẹ̀dá tó kù níjọ́ tó ti ní date of entry ló máa ní date of exit
sórí máa rántí ìtàn kan tí mo kà ń gbà kan Alexander the Great ó sòó ní agbára kò sí ìlú tí ò borí ẹ̀ bó ṣe ń lọ kiri ló ń dàgùn kiri ló ó wá ní ọ̀rọ̀ oríṣiríṣi tó ń kó kiri sórí ńgbà tó wá yá tààrẹ̀ dé torí kò sẹ́ni tó gbà pé ìjọ kan ò níjọ́ kan pé òun náà máa lọ lára yẹn wá kùn ló ń kì ó ní kó gbà wọ́n pé gbogbo àwọn oníṣègùn òun ó ní gbogbo yín ilé yá o ó ní ṣùgbọ́n tóun bá lọ tó wá ó ní kó máa gbé òun sínú pósí òun á yọwọ́ tààrà ẹ̀ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé òun ò gbé nǹkan kan sínú pósí o bóyá ló ṣe lọ rè gbogbo ọ̀rọ̀ tó mú pátápátá kò sí èyí tí ò fi tọrẹ. ẹ ṣe púpọ̀ tí ìyẹn lèèyàn fi ń ṣe àríkọ́gbọ́n. ẹ ṣe púpọ̀ àgbà ọjà tán lórí ẹ̀. ilé ayé ilé asán ni ìjọ ẹ bá tún ní ká tún máa bọ̀ àtúwá o. àmọ̀ rẹ̀ yín bá ẹ ṣe púpọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí a jọ kó wọrin náà Táyọ̀ Ògúnadé ọ̀gá wa lẹ́ka ìgbóhùnsáfẹ́fẹ́ Chike ọgbọ́ọ̀gbò ọ̀gá wa lẹ́ka ètò ìròyìn Ọpẹ́yẹmí Mákindé ẹ̀mọ̀ wọn ní màmá àjọṣe kò lè dáa ni kò jẹ́ bí àrèmọ ní àárọ̀ tòní títí ìgbà míì tá tún pàdé Peter Ọlásùpọ̀ Captain P2 òun lò.